Allahumma tahhir qalbi mina nifaqi Àmín. wa amali mina riyahi Àmín. wa lisani mina al-kasbi Àmín. wa ayni mina al-khiyana Àmín. wa anta ta'lamu akinata la yunafitu fi sudur rabbi allimni ma yanfa'uni wanfa'ni bima 'allamtani wa zidni ilma wa ya mu'allima ibrahima allimni wa ya mufahima sulaymana fahimni a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم lima taquluna ma la taf'alun. يا أيها الذين آمنوا لم تقولون ما لا تفعلون كبر مقتا عند الله أن تقولوا ما لا تفعلون. يا أيها الذين آمنوا لم تقولون ما لا تفعلون كبر مقتا عند الله أن تقولوا ما لا تفعلون. يا أيها الذين آمنوا لما تقولون má kọ́ o. لما تقولون ما لا تفعلون كبر مقتا عند الله أن تقولوا ما لا تفعلون. àsìkò ti tó kọjá jẹ́ pé ìta bá ń ṣe náà là ń sọ ìta bá sì ń sọ náà ni à ń ṣe. ẹ jẹ́ ká fòdodo kọ́ àwọn ọmọ wa ká yí ibi tí a wà yẹn padà. ẹ jẹ́ ká máa fòdodo múlẹ̀. gbogbo ìlú tí ẹ bá fòdodo múlẹ̀ tọ́yẹ kékeré pé tí ń sọ ìní ń ṣe ìtí ń ṣe iná ní ń sọ ọlọ́run ní kẹbúra mọ́kítà ìndàláhì àǹtàkùlò màlá tàbọ̀lù. يا أيها الذين آمنوا لم تقولون ما لا تفعلون كبر مقتا عند الله أن تقولوا ما لا تفعلون. ọlọ́run ní mọ́kítù ní ọmọ ṣẹlẹ̀ ń bẹ̀ òun ọlọ́run máa bú yín bọ́ọ̀lù ọlọ́run ṣe ń búyàn iná nìkan yẹ ké gbogbo àti gbogbo ayé ọmọ fi bú yín lókùn tẹ́ mọ́ wù bọ́ọ̀lù ọmọ fẹ́ bínú sílùú kan pẹ̀lú pórí pé tí wọ́n ń sọ ọ̀tọ̀ ìyí tí wọ́n ń ṣe ọ̀tọ̀ ìyí tí ọ̀wà á ṣe fún wọn ni pé yọ̀wá jí wọ́n mọ̀ sí wáhù gbogbo ayé ọmọ wa bú wọn. ní gbogbo òlu tó ẹgbẹ́ tí bá ń ṣe ọ̀tọ̀ ìtí sì ń sọ ọ̀tọ̀ ìtí ọlọ́wọ́ ọmọ fi jẹ́yà fún wọn ni pé wọ́n mọ̀ sí wàhù yóò wá fa kí gbogbo ayé ọmọ bú wọn. gbogbo tẹ́rì nì ìdí fa ọkọ̀ ìdí fa náà ni tí wọ́n sọ yìí ìtọ́ pọ̀ nílọ ni pé ọ̀tọ̀ ni tí wọ́n mọ̀ sọ ọ̀tọ̀ ni tí wọ́n sì mọ̀ ṣe ọ̀tọ̀ ni tí wọ́n ní lẹ́mìí ọ̀tọ̀ ni tí wọ́n mọ̀ gbé jáde. ní tọ́pọ̀ Ìlọrin náà ni pé ọ̀tọ̀ ni tí wọ́n máa sọ ọ̀tọ̀ ni tí sì ń bẹ nínú ọ̀tọ̀ ni tí wọ́n máa gbé jáde. hárí òfin wá dé àwọn tí wọ́n láwọn náà dàgbà tí wọ́n jẹ́ olóyè ìlú kò sódodo lọ́wọ́ wọn ìrọ́pọ̀ ìwà gaban kébè wọn ò ní jọ́ sakálá wọn ò ní jọ́ sokolo lójú kẹ́sìn náà ò sí kí ni o kó dàrú mọ́ wọn lọ́wọ́ nígbà tí èèyàn wọ́ sọ bí mùmíní gbogbo wa mùmíní abéèrè rẹ̀ lọ́dọ̀ rẹ̀ kò sí kankan bẹ́ẹ̀. òbí dọ́dọ̀ bó ti jẹ́ àwọn olóyè. límọ̀tàkù lùnà. kí ló dé tó ẹ pé ọ̀tọ̀ ni tẹ́ ń sọ ọ̀tọ̀ ni tẹ́ ń ṣe. àròyé lẹ̀ máa ṣe ń bẹ̀. ما لا تفعلون لم تقولون ما لا تفعلون كبر مقتا عند الله أن تقولوا ما لا تفعلون. èyí tá a sọ fún yín nù ni ẹni tí bá wá sòdodo tó sì fẹ́ fòdodo múlẹ̀ yóò wá dọ̀tá yín. òun fẹ́ sòdodo ó sì fẹ́ fòdodo múlẹ̀
wàláhì wọn ò ní tẹ̀lé especially tí wọ́n bá rí pé kì í fáwọn lówó tí wọ́n bá rí pé kò lówó tí wọ́n máa pín àmẹ́rin tí máa ń fún ọ lókọ́ àbí bá ń yàgbé ara tí sì ń purọ́ tẹ́ pé bọ́bá tó wọ́n yàgbé ara tó rírọ̀ ń bẹ̀ wọ́n sì máa tẹ̀lé. àìpẹ́rẹ́ àìsódodo lọ́wọ́ wọn òun náà ni pé wọn ò ní tẹ̀lé yẹn àfẹnjẹ bá rówó gbà lọ́wọ́ ẹ̀ àmẹ́rin tí wọ́n bá ń gbowó lọ́wọ́ rẹ̀. èmi ọmọ bílù mi ti ṣe o àmọ́ ọmọ tàwa kò ní ìdíkì tí sọ tìlú mi torówó ti báyé jẹ́ àmọ́ yẹ kí n sọ tàwọn tí mo mọ̀ yìí tí yìí dá sí mi lójú ni o ọwọ́ àtọ́ká máa wá tán náà síra báyìí kẹbúrà makitan. kabura makitani inda láyé àǹtakó máa látẹ̀fọ́lù. bí èsè bẹ́ẹ̀ gbogbo wàhálà yóò ní sí tá a bá rẹni tó kájú tó káyà tó lè fòdodo ṣe kí ni o tó lè fi múlẹ̀ bó ni wọ́n lajọ́ náà kọ̀ sẹ́ni tí ó sòdodo òun ló jẹ́ kí mùdírì ọmọ sọ́njọ́ ní pé wọ́n máa ń parí ìjà ni wọ́n máa ń lájà ni kò yẹ parí ìjà àwọn kan gbé yín káàkiri pé mùdírù bá wọn bẹ ẹ fẹ́ gbódodo ni bẹ́ẹ̀ ti rí nù o lè mí náà sọ fún yíyá yín ẹ mọ òdodo àwọn tó mọ òdodo bẹ́ẹ̀ nu yín ṣé ẹ lè sọ fòdodo múlẹ̀ fẹ́ni tẹ́ ẹ kẹ́ fòdodo múlẹ̀ fún sọ́nà sì rẹ́dí láti lo òdodo mẹ́tẹ̀ẹ̀ta tí ọba ti pé inú pírọ́blẹ́mù tá a wà ó àti inú one chance tá a wà ó àní jáde níbẹ̀ láíláí. kéèyàn ó mọ òdodo kéèyàn ṣe tá àti gbòdodo kéèyàn sì lè sòdodo bí mẹ́ẹ̀ẹ́ta yìí ọba sí. àwa là ń kó báwọn ọmọ tí ń bọ̀ tí wọ́n fi wá sí wàhálù tí gbogbo ayé wa ń bú wa bí ìgbà tó pé kò sílùú mi. ẹnìkan béèrè lọ́wọ́ mi ìgbà ṣé gbogbo ohun tí mo dínú wí iná lòdodo. nítorí òun rí bí mi nínú gbogbo ọ̀rọ̀ yìí ni pé wàásìrì dákò oníbèrè tó wọn bì ṣé kọ́dà yẹ bí ìta tí mùdírù ń pa iná sódodo ni mo ní mùdírù èpùrọ́ wàláhì mùdírù níwà mi mùdírù mọ́ríkàsì kì í purọ́ bí bá sì ń sọ kankan fún yín ẹlẹ́mọ́tì ìrì ẹ̀ padà wá rí ẹ̀mùn tọ́lọ́run bá mú ẹja àfinilẹ̀ nínú tí wọ́n ń wí ohun èmi tí mo débi ò ní dá sínú èmi lẹ́fídẹ́sì ti fi báàkì gbogbo ẹ̀ billahi láìláìláìlá ojú kámẹ́rà ni mo wà yìí tẹ́ẹ̀fì mọ̀ pé tí ń wí ohun òdodo ni. ẹ̀fẹ́ bá nǹkan kan jẹ́ ni àwọn èèbó níjọ́ tí wọ́n dé lọ́rin bí wọ́n ti bá lọ́rin wọ́n kọ́ lẹ̀ kò síwèé lọ́dọ̀ yín mọ́ London lẹni náà ti bá mi lọ lè mú wa mo sì tún bá ilé àrèwá yìí mo ti kọ́kọ́ bá dajì ẹ̀ tí mo ní kó tọ̀ wọn lọ bá ń wá fúlù ẹ̀ wá àwọn èèbó ti gbé lọ lákàáfù àkànnílé àrèwá yìí ni mo ti bá ń bẹ nínú ilé mi bí èèyàn bá jà mí àmà jáde sí bí gbogbo ilé ti rí nílọ nígbà tí wọ́n bá láwọn first set second set third set dèdè agboolé fúlàní tí ń bẹ lọrin kò sígbà tí wọn kọ́ lẹ̀ ń bẹ lókè wa ní nísàlẹ̀ wa ní ìsàlẹ̀ fúlàní àti lókè mọ̀lẹ́ ilé fúlàní tí ń bẹ lókè mọ̀lẹ́ ilé 5 péré ni 3 ni ìpìlẹ̀ níbẹ̀ 2 yòókù wọ́n fọmọ fún wọn ń bẹ̀ ni tọ́wọ́ pé ìdajì wọn fúlàní ìdajì wọn ará mi tẹ̀yìn tẹ̀ ń sọ lónìí ohun tí yín dà ń bẹ ẹ̀bí òbókọ yín bẹ̀ ibi ìpàdé kẹrin mo tó bókọ yín àti ìlú tó kálukú ti wá ẹni tó bá wá níbẹ̀ ẹ̀kọ́ nísìn mùdírù mọ tí ń wí bàbá sì kó nǹkan sọ́dọ̀ rẹ̀ ló fi níbi tàyín bá dàrú ẹ padà sọ́dọ̀ Muhammad Habibullahi ìjọ tẹ́mi ọ̀wà á mọ̀ pé lóòótọ́ bí èbó ti kọ́ ọ́lẹ̀ bẹ́ẹ̀ náà èbó èkúrọ́ wọ́n yẹ kúkú sí ìran wa ìpàdéwé 3 ni ara Jámù nìkan ó padà wá ń gbẹ̀yà ayé tọ́jọ́ rẹ̀ sí Ádámù ni
tó pàdé mi yunifásitì Ìlọrin ìpàlẹ̀ kẹta àwé òun ibi tí mo ti rí èmi ní ń béèrè káàkiri àgbàlagbà kan ní ń pè mí ẹ wọ́n á ń béèrè lọ́dọ̀ Professor Adérẹ̀mí pé ta ni Adam Yahyah Abdulrahman Al-Fulanny kí ló ń wá sí olóhùn oríwé rẹ̀ kan ni ọ̀rẹ́ ẹ̀ṣẹ́ Ádámù ni òun ti pẹ́ láàrin wa tó lò tó 30 years tí ń fẹ́ ṣèwádìí tí ń ṣe research gbogbo ọ̀rọ̀ tó bá dàrú mọ́ lọ́wọ́ tí ń béèrè ogun léwe tàkọ́kọ́ àtẹ̀kejì tí mo sọ kí ni o tí mo sọ Professor Adérẹ̀mí wá sọ fún pé ọ̀fẹ́ ẹ̀dẹ́ yìí ṣe bó obìnrin bá dàn náà ní òní ọ̀fẹ́ ẹ̀dẹ́ nígbà wá ṣe conference tán ní conference tí wọ́n ṣe fún ṣe Adam Abdallah nílọrin o Professor Adérẹ̀mí wá fà mí lọ́wọ́ báyìí ó wá mú mi wọ wájú ìbò onítọ̀ òní ẹni tó ń béèrè ni ó wò mí báyìí ọmọ ekele léyìí ọlọ́mọ ekele léyìí àgbàlagbà ló ń pè bí àwọn àgbàlagbà jọ nǹkan nínú àwọn tó ń jẹ́ contemporary ṣe Ádámù ló ń pè ló ń tàn ní rárá ẹni tí ń jẹ́ bẹ́ẹ̀ ni ó wà ní ṣé tíra báyìí wọ́n lọ́kọ́ mo lé mi ni mo kọ́ bó ti wà náà ni mo lé ni yóò ní ìdíkò wò rí ọ. mo wá níbo lọ́lọ́jì sí wọ́n wá sọ bí tọ́lọ́jì sí mi tọ̀ yín wà lágùn mẹ́wàá lẹ́ ọ wá ní tí n bá ń bọ̀ wá kí n mọ́ bẹ́ẹ̀ ní kankan lọ́wọ́ tó ráàsì ní káàṣì mo wá dọ́dọ̀ rẹ̀ èbó asùn lọ níyìn mo wá bá ẹni tí èsè mùsùlùmí fa ní wọ́n ń ṣàdúrà lọ́wọ́ èbó ará Jámánì wọ́n bá nínú ará Jámánì wọ́n bá nínú àwọn tí wọ́n ti gbọ́ ohùn mi èyí tí wọ́n mọ tí ń wí ti mọ́ ibi wọ́n lọ́ọ̀jì ẹ̀ sínú yunifásitì ìjọ náà ará Jámánì ni mo bá a ti ń sasẹ́ ní bá ń wí mo bá jòkó ń wòran lárúbáwá náà ní fi ṣàdúrà rẹ̀ wa shahidallah èmi kì í kúrọ́ lárúbáwá náà ní fi ṣàdúrà rẹ̀ ẹ̀ ń gbọ́ wá ṣàdúrà tán ó ní kí n má bínú wọn ọmọ pásíkò tí wà ní àdúrà wo ni mo gbọ́ tó ń ṣeun lárúbáwá ló fi ń ṣe ó ní bẹ́ẹ̀ ni ọ̀dà yìí wà tó ẹ pé bó o ti ń ka àwọn orí pé dárò làálàá lọ ń ka o àdárò làálàá tó ẹ kébìnú arábí ló gbádùn àǹkalẹ̀ ní ń ka ọwọ́ ni sẹ́mi mọ̀ mú ìdí ìmúlẹ̀ arábí mo ní mọ̀ mọ́ dáadáa o mo sì mọ gbogbo ohun tó ṣe mo sì mọ gbogbo ohun tí máa ṣe ó ní ìhìn abájọ ìhìn kí ni wọ́n wá mọ̀ parẹ̀ ọba tilẹ̀kùn ọba tilẹ̀kùn kí n mọ sọ tí mo bá bẹ̀rẹ̀ ọ̀rọ̀ lérí rẹ̀ nígbà mo sọ débi kan wà ní kí n dákẹ́ yóò wá ní ìdíkò ojú kí n rí nǹkan mi náà òun wá ti wá rí bọ́rọ̀ rẹ tí kò wá dàrú mọ́ òun lọ́wọ́ nísìn èyí wá ń bi pé dúró ná ọ̀rọ̀ dàrú mọ́ ọlọ́kọ̀ dá sí wọ́n ṣe mùsùlùmí ni ọlọ́rọ̀ ọjọ́ rẹ̀ sì lọ lọ́rọ̀ mọ́ èyí tó òun gbogbo ayé òun lélẹ́rí tó bá dá burú mọ́ lọ́wọ́ òun ọmọ bó ṣe wà léèbó náà nígbà tí wọ́n tọwọ́ bọnú báàgì rẹ̀ tó mọ̀ kó jáde ọwọ́ ṣé Adam ti fi ń kọ lẹ́tà sí ní fi hàn mí léèbó onígbà tí wọ́n náwó ṣe kọ́fẹ́rẹ́nsì bóyá òun tún lè rí nǹkan tó ń ha dìmọ́ wọ́rọ̀ rẹ̀ lòun fi gbé dé ibi tí n ti wá ń tún wò ni mo ti wá rí ìwé kẹta mo bá ní ìwé báyìí ni akáyèfù báyìí mi lọ́wọ́ ó ní bẹ́ẹ̀ ni ó lè tó wà ní Nàìjíríà ni èyí tó wà ní London ọba lọ́dọ̀ tó wọnú àpò rẹ̀ ọba tún gbé wá àmọ́ èyí tó ń fi kún òun lélẹ́yìí mo ṣẹ̀ṣẹ̀ wá bẹ̀ pé kó jí n fọ́tò start yẹn lọ́wọ́ á ní rárá o tí bá fọ́tò start wọ́n bá mi débẹ̀ báyìí
torí mi mo bá lọ ní ìsìn tó wọ́n bá rí mọ́ kí ni mo fẹ́ bí gbogbo ayé wo ti tán. ibẹ̀ làwa ti wá rí di bí gbogbo Ìlọrin ti rí kó tiẹ̀ tó di pé wọ́n bá àwọn babalábàbà wa ń bẹ̀. látọ̀dọ̀ èbó yìí ni bàbá wa ti rí àṣírí bí gbogbo Ìlọrin ti rí. èèyàn ò lè pera rẹ̀ Fúlàní ń bẹ̀ wọ́n láì rí evidence tó fi báàkì ẹ̀ o. tọ́ bá wá níbẹ̀ ni mo challenge yín nù ẹgbẹ́ dọ́kúmẹ́ntì tó báàkì wa tọ́yẹ pàwọn èèbó ló ṣe kí ni o wọ́n kọ́ nígbà tí Ìlọrin ń bẹ tí ètò ẹ̀ tí mọ̀ kankan kọ́. wọ́n ní kẹ́ ẹ gbé jáde. ẹ gbé jáde. dọ́kúmẹ́ntì ẹ fi báàkì tẹ́ wíwù ní tẹ́gbà àwọn èèbó ni wọ́n kọ́. kí ló fi hàn mí pé eléyìí ló sí lọ́dọ̀ mùdír. kí ló fi hàn ọ́ pé èyí tẹ̀mí ń wí tọ́lá àjọsọ èmi wọn ọjọ́ sọ̀rọ̀ débẹ̀. àmọ́ ń bẹ lọ́dọ̀ èmi ní ààyè o kò sí ojú ìta kankan tó lè dàrú mbẹ̀ o bẹ́ẹ̀ bá fẹ́ gbọ́ tí ń wí òdodo ni bẹ́ẹ̀ bá sì lè gbọ́ ó kù sọ ara yín àmì mi sọ fún yín pé tí ń wí òdodo ni bí yẹn bá fàájú bó ti yẹ á gbéwèé jáde. ومن أسلم ممن كتم شهادة عنده yóò dá fún ọ. ومن أسلم ممن كتم شهادة عنده من الله وما الله بغافل عما تعملون. ممن كتم شهادة عنده من الله وما الله بغافل عما تعملون. tí wọ́n bí àgbẹ̀kẹ́yẹ ọjọ́ yẹn ọ̀rọ̀ kọ́mọ wá fi pamọ́ ìwọ náà ti da alábòsí káwọn èèyàn ó bí bí ẹ bá sọ̀rọ̀ mọ́ nísìnyí mo ì ní sọ̀ kankan bí ọ bá sọ̀rọ̀ mọ́ èmi ò ní sọ̀ kankan àmọ́ bá bá dọ̀rọ̀ mọ́ Ọlọ́run ló burú ìwọ gan ló fi sábò.